ẹni tí mo yá sí báyìí sí ṣọ́ọ̀bù wọn kò tó 1 minute péré mo kàn wọ ẹyin ní akànyìn náà sọ ni akànyìn náà sọ ni àkàmọ́ bí náà kò fi jẹ́ pàápàá bí náà ti jẹ́ kò yẹ anybody pàápàá wọn ò dẹ̀ lóná inú ṣọ́ọ̀bù wọn ó mú àwọn ilé àtàwọn ṣọ́ọ̀bù tó ń gbélé náà ìgbèrò wọn náà pé ṣọ́ọ̀bù tí wọn nìkan lójó ẹ̀ẹ̀kan tó jù lórí mẹ́ nǹkan tó ṣe láàrin yìí ọ̀nà yánú ni ọ̀nà tí ó gbà yé anybody ni orí èmi gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀kẹ́tẹ́ ń bá sọ̀rọ̀ yìí mo bá kó ọjà dé láti Ìbàdàn láìpẹ́ yìí bẹ́ẹ̀ mo ti bàdé nìkan bí around bẹ́ẹ̀ bí 11:40 àlẹ́ 11:30 àti mo bá kọjá láti Ìbàdàn àwọn ọmọ yẹn kó ọjà yẹn wọlé wọ́n tó ọjà yẹn sí ṣọ́ọ̀bù kan èmi àti wọn àtúnjọ sọ̀rọ̀ torí bọ́dà mi ni fámìlì mi ni wọ́n bọ́dà mi ni wọ́n jẹ́ èmi àti wọn àtúnjọ sọ̀rọ̀ àránṣẹ́ ogun ẹ̀ mo ní ìrìn lọ sí ibi sẹ́mọ́ lónìí mo ní ẹjẹ́ kájọ máa sọ̀rọ̀ àjọ sí gbogbo ẹ̀ bá jọ jókòó tira wa ní inú ṣọ́ọ̀bù máa ń lókè ọ̀dà mú bẹ́ẹ̀ bí ọ̀dọ̀ nìkan ẹ̀ ní fèsì pé ẹ jẹ́ kí n máa sáré lọ rí ẹni yẹn mo kàn gbé ọkọ̀ ní ayé pàṣẹ ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi ní òkè mẹ́yẹn bí mo ṣe gbé ọkọ̀ báyìí mo mú ìfìdí báyìí mo gbé àṣọ ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi lókè mẹ́yẹn ẹni tí mo yá sí báyìí sí ṣọ́ọ̀bù wọn kò tó 1 minute péré mo kàn wọ ẹyin ní akànyìn náà sọ ni akànyìn náà sọ ni àkàmọ́ bí náà kò fi jẹ́ pàápàá bí náà ti jẹ́ kò yẹ anybody pàápàá wọn ò dẹ̀ lóná inú ṣọ́ọ̀bù wọn lẹ́yìn iná tẹ́tẹ̀ fún iná yàrá àdúrà bí kan lẹ́tọ̀ mọ́ tàn àti sọ́lá ìkéré kan lẹ́tọ̀ mọ́ lò lálẹ́ tẹ́tẹ̀ mọ́ ìrìn òòlù náà ìjọba rárá àtọ̀ bó ti ṣẹlẹ̀ kò yé wa ẹ̀yẹ wọ́n ń ta fóòmù wọ́n dẹ̀ ń ta àwọn MPF àwọn fóòmù pílò ẹ̀fí tóbi nǹkan táwọn pólíṣọ̀ mọ́ lò kọ́pátá ni wọ́n ń ta ní ṣọ́ọ̀pù yẹn mọ́dà kan tó wà mẹ́ẹ̀gẹ́ kò sí mọ́dà nǹkan 20 million nǹkan tó jóná bẹ̀rẹ̀ sí wọ́n àwọn ilé àtàwọn ṣọ́ọ̀pù tó ń gbélé náà ìgbèrò wọn náà pé ṣọ́ọ̀pù tí wọ́n nìkan lójó ó yọ lọ́wọ́ lè sọ wọn kẹ́tọ́ ṣẹlẹ̀ akàdé pé náà yẹ kà sọ látẹ̀yìn ní àmọ́ bílẹ̀ wọ́n tíráì aṣọ tẹ̀lé àìsàn lọ́wọ́ wọ́n tíráì iná yẹn gẹ́gẹ́ bó ti jẹ́ ẹgbẹ́ kò yéèyàn bó ti jẹ́ kò yé níbẹ̀ ilé ìjagun ọdẹ.